Welcome to Makoko area of Lagos State, Nigeria, an area sometimes referred to as the Venice of Africa, owing to the fact that the city is built on water. Makoko is considered as the poorest city in Lagos with 85,000 Nigerians living and dwelling in the slum without the basic amenities of life. Hey, imagine pé bádùgbò ìṣeré yìí council máa ń wá pé àwọn bá ti shop. Wow. Council máa ń wá fún permanent trade fún shop permit. Imagine pé bómi ṣe wà nísìnyí kí local government council máa wá fún shop permit. Ìgbà wọn fẹ́ bómi ṣe wà. Omi yìí ń jẹ èèyàn lẹ́sẹ̀, ó ń jẹ èèyàn lọ́wọ́, sọ fẹ́ sọ wá dòkú ni ẹjọ́ ẹ bá wa ṣe, ẹ ṣàánú fún wa, ẹ má jà kú kó tó di pé ire wa máa tẹ̀ wá lọ́wọ́. Actually ìyà ń jẹ wá náà, ìyà ń jẹ wá àwọn mosquito gbogbo ẹ̀ tẹ́ bá bá tọ́lẹ̀ gan ẹ máa rí gbogbo pọ́ọ̀ṣì lára wa tó wà ní ara wa. No Nigerian is more Nigerian than a Nigerian, whether living in the slums or living in a very illuminated area of Nigeria. The middle class, the lower class, and the elites, we are all Nigerians, so we are all supposed to be enjoying the dividends of democracy and good governance. This is why Odua TV Watch is doing this short documentary on Makoko, Erejua Street, inside Makoko, to know how the government has been catering for their needs. 85,000 souls, no water, no food, no light, and the roads are bad. So we want to know how they are coping, how they are living their day-to-day life. Don't go anywhere, and don't forget to subscribe as we take you around Makoko. Imagine irú residential apartment yìí, irú area báyìí, kẹ́ máa imagine pé bóyá government insisting pé káwọn èèyàn máa san àwọn compulsory bills kan dandan without their fucking impact, their lunatic support. Imagine pé bádùgbò ìṣeré yìí council máa ń wá pé àwọn bá ti shop. Wow. Council máa ń wá fún permanent trade fún shop permit. Imagine pé bómi ṣe wà nísìnyí kí local government council máa wá fún shop permit. Ìgbà wọn fẹ́ bómi ṣe wà kí local government máa wá fún shop permit fún àwọn shops. Ẹ wo ìdọ̀tí káàkiri gbogbo títì lọ́mọ ń wá bíbà tí lọ́mọ bá wá bíbà wọ́n máa insisting pé bill àwọn èèyàn dà kó tó lè dá lẹ́nu. Ṣé àwọn tó ń gbé ibà jọ àwọn tó lówó lọ? Ibà jẹ́ Lẹ́kì, àbójọ Victoria Island. Government is not trying in this side at all. Ẹ wà àdúgbò bó ṣe rí. Àdúgbò yìí dàbí pé kò sí anybody tó ń gbé bẹ̀. Ó dàbí pé bíbà bí gbogbo yóò jẹ́ bí war zone. Ṣé ó dàbí pé ibà ní àwọn terrorists ń gbé for now àbí? Ẹ wà àdúgbò ṣe rí. Ẹ wà àdúgbò bó ṣe rí. Ẹ bẹ́ẹ̀ bí wọ́n ṣe silent. Good time of the day. Good time of the day. Ẹ wọ́n bá àdúgbò ṣe silent. Kò ní gbọ́n àwọn tó lọ bí iṣẹ́ normal, but ẹ wọ́n bá àdúgbò ṣe rí. But tó bá dé àsìkò bò wọ́n máa gbé ballon bus, wọ́n á gbé wá ibà, wọ́n máa campaign lé wa lórí bíbà. Àwa jẹ́ cockroach. Àbáwọn mosquito coil lọ́wọ́ àwọn ibà. Ìyálà ya àwọn ọ̀lẹ́ rí bò. Ibi ibà bó tẹ̀ ṣe wà for now. Wọ́n bá ti find solution sí nǹkan tó wá ibà. Àwa gan àní find solution sí tears wọn. Because ìbò wa òun ni tears government. Ìbò wa òun ni tears aspirant. But for now, tí government ò bá ti find solution sí nǹkan tó wà nílẹ̀, no vote for any bagger. We are not voting for any damn aspirant or any fucking damn party, being APC, being PDP or your APGA. Bàbá àyà yín kò síbò lẹ̀ fún yín for now. Tẹ́ bá ti find solution for this. Ẹ wo omi yìí tá bá wọnú ẹ̀ báyìí ṣe ló ń jẹ wá lẹ́sẹ̀. Àwọn ọmọ wa gbogbo ẹsẹ̀ wọn ti dégbò. Ibi tá à ń gbé yìí ò dáa rárá, òórùn omi yìí. Pàǹtí tó wà nínú ẹ̀ ó ti pọ̀ jù. Òórùn omi gan ó fẹ́ pa wá. Omi yìí ń jẹ èèyàn lẹ́sẹ̀, ó ń jẹ èèyàn lọ́wọ́. Sọ fẹ́ sọ wá dòkú ni ẹjọ́ ẹ bá wa ṣe. Ẹ ṣàánú fún wa. Ẹ má jà kú kó tó di pé ire wa máa tẹ̀ wá lọ́wọ́. Ẹ ṣàánú fún wa. Ọlọ́run á pèsè fún yín tẹ́ máa fi ṣe o. A fẹ́ kó mi túbá wa lọ́dún tó ń bọ̀, ìyà ni. Ó sún wa ò nítorí pé bí Makoko ṣe ń lọ sìn báyìí àfi kíjọba bá wa most especially títì wa yìí àdúgbò yìí dẹ̀kẹ̀rẹ́ ó tajà tẹ́lẹ̀
ṣùgbọ́n nígbà tómi ti dé kò sẹ́ni gbogbo àwọn ẹlòmíì ti gbé ṣọ́ọ̀bù wọn lẹ̀ tó ti sá lọ nígbà tómi ti dé àìmọye ọmọ ibà ẹ̀hùn ẹ̀fọn gbogbo ẹ̀ kọ́lẹ́rà gbogbo ẹ̀ kàn jọ nítorí Ọlọ́run ọmọ tí ìyẹ́ ò bá fọwọ́ fún dáadáa tí ò ṣe kò lè ẹwọ́ ní omi tó bá fẹ́ lọ sílé kejì bí àfikún sọdá omi yẹn sọ́hun yẹn ẹni tí ò bá dẹ̀ ní kíní bàtà tán rẹ́ńbùtù yẹn kò lè gbàbẹ̀ irú èmi mo léèyàn níbẹ̀ yẹn mi ìjẹ́ débẹ̀ nítorí omi yẹn nítorí omi yìí ni gbogbo àwátá tí omi yẹn ò dẹ̀ tí ìdọ́dọ̀ wa tó jẹ́ kíní ẹ̀fún òjì agbádùn nílé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi máa ń ra fleet 1,000 something nítorí pé kì í má bàa ní malaria yìí àwọn ọmọ kéékèèké wa ń kọ́ kíjọba jọ kán bá wa ṣe ibi báyìí àdúgbò tó tajà tẹ́lẹ̀ ní tí ṣọ́ọ̀bù pọ̀ rẹpẹtẹ. That one is even everything is hard, everything is costly. Poor man are not eating. You are eating once in a day because of what the cost of things in market. Can you imagine that we are using 600 naira to buy one cup of rice? One delicacy of rice now is 600 naira. So you to buy one bag of rice now, you buy it at 1,000 naira. Even beans, I send it to 100 plus before you buy one bag of beans. So many things are cost. So many things. We are not eating. We are dying because of hunger, because of what things that cost in Nigeria. Okay, so thank you so much. What's your name again? My name is Divine Nisa. Ní àtìgbà tí àwọn ìjọba ti gbé ẹsẹ̀ láti wá ṣiṣẹ́ lórí ìlú láti 2016 tí wọ́n ti wá tú ìlú yìí ṣe òun la ti ń rí àkóbá lórí ọ̀rọ̀ omi. Tá bá wò káàkiri a ní gbogbo àwọn ṣọ́ọ̀bù nígbà tí wọ́n ti ṣe títì gan gbogbo àwọn ṣọ́ọ̀bù táwọn wò yìí gbogbo wọn ni wọ́n rí ọjà tà àmọ́ nígbà tí wọ́n ti ṣe títì yìí àárí ọ̀tún àárí òsì mọ́ gbogbo wọn kò sẹ́ni tí ó rí ọjà tà mọ́ olúkálùkù ń sá káàkiri inú ilé ni. Jẹ́gbọ́ ìtúwẹ̀ mo ṣe bẹ̀ àwọn ìjọba mo dẹ̀ ràn wọ́n lóyè àǹdẹ́nu orí ọ̀rọ̀ iná tí wọ́n wá ṣe sínú ìlú láti 2016 tí wọ́n ti wá ṣe iná yìí street light tí wọ́n ti ṣe àmọ́ bí a ṣe ń lò àmọ́ àtìgbà tí wọ́n ti wá ti ọwọ́ bọ̀ tí wọ́n ní wọ́n fẹ́ tú jẹnẹrétọ̀ tí à ń lò ṣe yẹn mẹ̀kánò òun láti rí pé àárín ọ̀sẹ̀ kan ni mẹ̀kánò yẹn ò ṣiṣẹ́ mọ́ tí à ń lò street light yẹn dẹ̀ jẹ́ security fún wa nínú ìlú yìí nítorí ó lè ń jà lọ́tún ó ń jà lósì a dẹ̀ gbọ́dọ̀ máa wo ibi tí a ti máa mú wọn àdé àwọn NEPA tún wá yọ iná street light nílẹ̀ tí ò yẹ kó wáyé wọ́n yọ sílẹ̀ wọ́n ní ìjọba ò sanwó fáwọn wọ́n yọ iná street light nílẹ̀ nítorí àwọn èèyàn rò bí ó ní owó tí mò ń gbà ń bẹ̀ ni àmọ́ ẹ̀tọ́ ìlú lèmi ń jà fún èmi ni mo wọ̀n in charge street light wọ́n ti yọ ọ́nlẹ̀ wọ́n ní ìjọba ò sanwó fáwọn ọmọ kò lẹ́sìn ó ti lé lóṣù 5. Ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ bí báyìí ò dára rárá gbogbo mi ó ti bà gbogbo ṣọ́ọ̀bù jẹ́ ó ti bà gbogbo ilé jẹ́ kò sí kán bá a ṣe kọ́ta wa kó ga kómi yẹn lè má ríbi flow lọ sínú ọ̀sà kán bá wa ṣe bí báyìí ó ti sú wa ẹjọ́ torí Ọlọ́run àwọn ọmọ wa máa sick pẹ̀lú omi green omi ti yọ green white lámọ̀ pé omi ń yọ green lélẹ́yìn ń yọ kọjọ kan ṣàánú wa kan roti kan fi tiwa ṣe kan rò wá kan ṣàánú wa kan rán àánú sáà náà Ọlọ́run bá tó rán àánú sáà náà kó rán àánú sáà náà kan ṣàánú fún wa kan bá ṣe bí ìbàyẹ̀ kan bá ṣe ó ti bà kọ́tà wa jẹ́ gbogbo ṣọ́ọ̀bù àríkọ́ sọmọ ẹni pé gbogbo ṣọ́ọ̀bù náà ti pa wọ́n ti ti gbogbo ṣọ́ọ̀bù pa lórí pé omi tó bá yẹ pé omi wà tíyàn bá ń tajà èèyàn á lè wá tọ́jú ara ẹ̀ á tọ́jú ọmọ bọ̀tí kò síbi tá a ti fẹ́ tajà gbogbo ìbàyẹ̀ kan ti bàjẹ́ fún wa kọ́jọ kan ṣàánú wa o. Tẹ́ bá wò ó sí ẹ máa gbé omi yẹn pọ̀ gan so ó pọ̀ ju báyìí lọ o tẹ́ bá notice àwọn kankan ní gbogbo àwọn ilé tọkọ ṣe máa ń pẹ àwọn èèyàn mi ti kókó ní ilé wọn ò lè gbé àdúgbò mọ́ omi yẹn ti di ṣọ́ọ̀bù wọn gan ó hard gan for anybody business ò move tómi bá wá sí gbogbo bíbá yìí ó máa kún ni ṣe understand so nǹkan tó bẹ́tẹ̀ láti sọ fún ìjọba ni pé a ní ìdí ẹ̀pù wọn gan ó ṣe pé bóyá a ní ìdí ẹ̀pù wọn gan kán gbà wá seriously ẹjọ́ ìjọba ẹ̀pù wa gan sọfánẹ́sì ti pọ̀ jù omi ti pọ̀ jù tó ìgbà tó wá gbà ẹ̀ mo believe pé bóyá iṣẹ́ tó yẹ kán ṣe wọ́n ṣe nǹkan míì ni wọ́n á fèsì mi báyìí tẹ́ bá wo gọ́tà sí ẹ̀ wo gọ́tà ó ti di sójú díẹ̀ báyìí wọ́n sì flood everywhere kò rí báyìí tẹ́lẹ̀ ibùgbọ́n kan tó ṣe interlock ìgò tómi ẹ bá wá fún rẹ̀ omi á lọ direct ni but nísìnyí àdìgbà tómi ẹ ti wá sí ó kọ̀ stay síbẹ̀ ni definitely bó ṣe wáyé omi yẹ ó ti cause so many issue
ọmọ kékeré ti kú sínú omi tẹ́wọ̀ yìí tá bá gbé mọ́tò kọjá sí mọ́tò máa nọ́ọ̀kì síbẹ̀ ni ṣe understand a dẹ̀ ti ń ké pè wọ́n ní council omíyalé ni local government chairman wa a ti ń pè kó tẹ̀ dá wa lò so tá bá tún lè rí chance láti rí bá omíyalé sọ̀rọ̀ torí omíyalé kọ́ ló ṣe títì yìí mo rántí pé dà pé woman kan gbà yẹn lu ìfìdí yẹn gbà yẹn ló ṣe títì yìí. So as a youth ní dẹ́n gbé ní Makoko tí ó dẹ̀ ti nígbà tó ń sìn báwo ni mo bí pé àwọn youth tó yẹ pé wọ́n ní dream máa wà ní Makoko ń bí báwo lẹ ṣe ń kó báwo ni living day to day activities. lórí question tẹ́ béèrè yẹn pé àwọn youth tó ní dream wọ́n pọ̀ gan-an níbí báyìí ṣé ẹ máa wò tẹ́ wò yìí a ní footballer a dẹ̀ lólórin ṣé ọ̀dà kan so many celebrity tá a ní ládùúgbò yìí tẹ́ pé àtẹ̀rẹ́ ni tó máa rẹ̀ fún wa ṣe understand tí n bá wà ní ìgboro tí n bá dá ọkọ̀ Makoko n pé Makoko mo gbé wọ́n máa pé wow flood area torí mo níṣẹ́ tí mo ń ṣe díẹ̀ ṣe pé bí country ṣe rí bí country ṣe rí ló fà ṣe understand tí n bá wà gbòòrò báyìí tábà tẹ̀ ń gist pẹ̀lú àwọn customer mi tí n bá ní Makoko wọ́n máa ń ka Makoko n pé etiquette n pé àdúgbò kan tó yẹ pé àwọn tó gbé bẹ̀ ẹrú bíi slave ṣe understand ìjọba wọn ti wà so many things ṣe ká ti achieve ládùúgbò yìí ṣe understand kò síṣẹ́ kò sẹ́nìtì tábà bọ́ sí gbòòrò lọ orí èmi sì rẹ̀ mo mọ so many things ṣe bọ̀ tí ìgbà tí ò sí help ìgbà tí kò sẹ́nìbọ̀ tó lè help mi gbogbo tánẹ̀tì mi ó kú mọ́ mi lágbára. So last question nípa Yorùbá nation ọmọ Yorùbá gidi ní Yorùbá lẹ́yìn sọlẹ̀ yìí so nípa Yorùbá nation kí lẹ́yìn feel kí ni dream Yorùbá nation yìí ṣé wọ́n Nàìjíríà ṣó pè wá ṣé àwọn Haúsá rẹ̀ ṣé wọ́n máa gbàjọba torí custom Haúsá ni Air Force Hausa ni ọ̀gá wọn sójà Hausa lọ̀gá wọn so kí lẹ́yìn feel ṣé Yorùbá nation ní way out ni àbí wọ́n Nàìjíríà ṣe lè pè. ṣe question tó tẹ̀ bí mi yẹn pé ṣé bí Yorùbá nation ní way out you understand youth ni mi tí n bá ní kò sí nǹkan tó kàn mí mo sọ fara mi because nínú Nàìjíríà ta ní kòdàkòdà mo ti bímọ síbẹ̀ tí n bá ní kò sí nǹkan tó kàn mí pé Nàìjíríà ṣe kíní ọmọ mi ti wà ń bẹ̀ náà ṣe understand but lórí question tó bẹ̀rẹ̀ pé bóyá Yorùbá nation ló lè ṣe àbí carry me in one Nigeria èmi ní kọ́kọ́ máa dáhùn question yẹn ṣe ọ̀dà tó ń sọ́fà yẹn ti pọ̀ jù gan tẹ́ bá rí custom ọ̀gá tẹ́ bá dé custom ṣe ọ̀gá Haúsá ló wà bẹ́ẹ̀ tẹ́ bá dé everything ní gbogbo Nigeria every force Haúsá ló wà bẹ́ẹ̀ the same family tó ti ń rúlù wá láti 1960 òun ló sì ń rúlù wá the same but ṣáà tí bá ní kí n sọ̀rọ̀ ṣe understand Ọlọ́run ló máa kọ́ everybody yọ kò sí èdè tó ń ṣe bó jẹ́ Yorùbá nation náà la fẹ́ follow ni tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni ṣe understand. tí wọ́n ti yọ iná yẹn lẹ̀ ó dẹ̀ jẹ́ nǹkan tó wúlò fún wa àwọn ọmọ àdúgbò dẹ̀ ti ń bínú tó ti ní àwọn máa fi kọ fúnra wọn padà ẹni NEPA tí wọ́n bá rí lórí ẹ̀ tí ò gbòfin tó dẹ̀ yọ àwa náà àwọn tó máa yẹ ẹsẹ̀ sílẹ̀. kálẹ̀ tí wà á ní àwọn musician tọpọ ń kọrin bẹ́ẹ̀ pé tẹ́ bá gbóni ọgàn fẹ́ẹ́ lè dùn Tọ́lámídé lọ wọ́n pọ̀ ládùúgbò yìí èmi kẹ̀lé yóò lórí ọ̀dọ́ mi gbogbo nǹkan tó ń ṣe ládùúgbò ni mo amóye kéèsì tó máa kọ́ dé ọ̀dọ̀ mi tó máa dọ́dọ̀ baálẹ̀ ìlú wa èmi wọn wá bẹ́ẹ̀gì owó kíkọ́ tó jẹun àárọ̀ ni wọ́n á sọ pé ẹjọ́ fún wa lówó tó jẹun àárọ̀ which is wọ́n dẹ̀ lọ school wọ́n mọ̀wé graduation ni wọ́n graduate ara wọn so wọ́n máa bẹ̀bẹ̀ fún owó ni irú bá ti wà máa ń kọ sàn kàn lè wá pé ẹjọ́ ẹfún wa ló kà fi jẹun báyìí gbé gbé máa ń gbé kámẹ́rà sí ìbáyẹn sí wọ́n ṣe pé wọn ò lè ṣiṣẹ́ o but kò síṣẹ́ yẹn ni nǹkan tó bẹ́ẹ̀ tó wá padà fẹ́ sọ fún náà ni mo fẹ́ bẹ̀bẹ̀ fún ẹ̀kọ́ kan because ní àdúgbò yìí náà a ní let's say Makoko a ní hospital Makoko generally a ní hospital tó jẹ́ bí government hospital kò sí tí a bá nídìí help ọkọ̀ àbí ìwọ̀n jábọ́ sínú omi ní báyìí pé ẹsẹ̀ ẹni tiẹ̀ tá a bá gbé dé private hospital ó ní ibi ìtọ́ máa fún wa ó lè ká lọ máa mú 200 wá tv bó láti bẹ́ẹ̀ rí ọmọ tó ti rówó fi jẹun ọmọ máa sọ 280 lẹ́nu àdúgbò ọmọ bẹ̀ tí abálẹ̀ ẹ fún wa ní 20,000 olórí ọ̀dọ́ ẹ fún wa ní 10,000 máa sọ máa gbá ní. alright ma so gbogbo ẹ̀gbọ́n tí wọ́n Nàìjíríà ń sìn ẹ̀dẹ̀ ní kò sọ́jà ń bí báwo lè yẹn ń kó. àánú Ọlọ́run náà ni kí la tún fẹ́ ṣe àánú Ọlọ́run là ń rí gbà à ń jáde nígbà tá a ti gbogbo ṣọ́ọ̀bù à ń jáde à ń lọ ṣiṣẹ́ ní káńsù káàkiri ni èló là ń gba owó kékeré náà ń fún wa ṣé ó ná owó kékeré yẹn la máa ti tọ́jú ọmọ ni a máa sanwó skul a máa sanwó ilé a máa sanwó skul a máa sanwó ilé a máa raṣọ ọdún ló ń bọ̀ kò sí ọkàn ń ta tówó bá wà lèèyàn máa ṣe nǹkan ọdún kọ́ ló ń ṣàánú wa bá dé jà pa gan ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí kò sọ́jà. alright mo rí pé ẹ wà
wà zealous láti sọ nípa well-being àwọn ọmọ Nàìjíríà àti ìgbà tó fi ń jẹ wá. Tá bá wo gbogbo segment ń sìn, Navy, Army, gbogbo everywhere, Hausa ló ń darí wọn. So kí lẹ́yìn fíìgbó ìṣẹ̀lẹ̀ ní Nàìjíríà gangan, ṣé wọ́n Nàìjíríà láṣẹ wà? Question tẹ bí mi yẹn kò yẹ kí n dáhùn ẹ̀ bọ̀ máa dáhùn ẹ̀ pẹ̀lú dùnú. We are not under one Nigeria. Tẹ́ bá listing dáadáa ń sìn, máa rí pé rúmọ̀ kan ló ń sìn pé bóyá bí IPOB nation, Biafra nation, whatever. Agitation àwọn people yẹn mo really like ẹ̀ gan. In times of the likes of Nnamdi Kanu, Sunday Igboho, mo tí mo leader àwọn Arewa yẹn. But mo really like agitation on Nnamdi Kanu because Nnamdi Kanu try gan. Mo really believe káwọn people yẹn ti ẹ̀ lọ láàrin wa because the government is not trying. The combined government is not trying. The federal government is not trying. The government between Yoruba, Hausa, Igbo, Babami is zero. Coming to the syllabus is zero. It's better everybody should just depreciate on their own word. Let Igbo goes, let Yoruba be, and let the Arewas also be. Because the government sector, they are not trying. Imagine when we are in a country of tribal language. Yeah, the recommendation language we have in this country, we have Yoruba, we have Igbo, and we have the Hausas. Now imagine in the government parliament, the government sector, the Oko arms of the government, the Hausas is dominating. So what are we there for? So it's better we could leave the country for them to be dominating. Sure. So thank you so much. Okay, we're gonna ask you about the talents. Our talent to one be balance survive, balance cook, balance family and everything. In time of talent in this community of a team, government is not even really making it work out. The talent is not working. The talent is dying because talent see you to reload that down ruby by any where be youth unemployment complaint. Because mo mean by youth unemployment complaint on the area boys association where be àwọn tout àwọn no salary ẹgbà yìí ṣe get because irú àdúgbò báyìí tó bá ní talent ẹ máa kú ni because ìjọba fún ara wọn gan wọ fún ẹ ní inspire tó máa inspire ẹ láti bring out talent ẹ now talent ẹ ò lè work out ibi bá ń sìn the only thing tó work out ládùúgbò tàwa ń sìn bẹ́ẹ̀ bí area boys bí kò jalè tó bá good dáadáa lórí in time of bẹ́ẹ̀ bí anti-robbery score bẹ́ẹ̀ bí picking pocket stealing of phone windows snatcher lọ́wọ́ dére ṣe get ó máa jẹ lọ́gbọ̀n wọ́n gbé bóyá sọ pé wọ́n kan báńkà àbí wọ́n kan lọ gbé degree kan wá ìyá ẹ̀ wá padà fi run pákó ni o kò sí nǹkan kan lẹ̀ fún tó bá wà. So bí omi ṣe wá ní ìṣọ́bù ní gbogbo nǹkan tí wọ́n Nàìjíríà naturally so and then ọrọ̀ ajé òtún wá lọ. kò lọ. báwo lè ṣe ń kó báwo lè manage ìlú. alọ́ta lọ ṣiṣẹ́ ni òun ní sì ṣe bí gbà tẹ́ ń pè mí sí mo ní mo ti gbọ́jà mi síta mo ń lọ́ta lọ tajà máa wálé lálẹ́ kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ àdúgbò wa ní bíbí ó yẹ ká wá ṣọ́ọ̀bù kékeré kan kátàjà tán ká wọlé bẹ́ẹ̀ gbogbo àwọn ará àdúgbò gan ti sá ẹ̀rọ àwọn yíbò tó bá já àárọ̀ kùtùkùtù lẹ́wà ni wọ́n máa tú jáde ní kìkìkìkì tó máa ru ẹrù wọn tó ń lọ tà níta. Alright, so everything ti wọ́n Nigerian sìn and then omi dẹ̀ tí wọ́n ń disturb ní Makoko a dẹ̀ ti mọ̀ pé bíbá yìí tún súnmọ́ wọnú báwo gangan lẹ ṣe ń cope nípa family àti jíjẹ àti mímu. ẹ ṣe bàbá mi ṣe rí bí a ṣe ń cope àwa náà ń jà nítorí a lágbára lórí ìjọba tó máa pe gbogbo wọn ní ìjọba but àwa máa sòótọ́ ọ̀rọ̀ tiwa báwa ṣe ń kó olúkálukú ló níṣẹ́ ọwọ́ tiẹ̀ lọ́wọ́ iṣẹ́ ta dẹ̀ ń ṣe gbogbo àwọn èèyàn lọ ní ṣọ́ọ̀bù tán nílé ń bì gbọ̀ngbà tí ò gbé wọn mọ́ tómi ti lé wọn lọ wọ́n sá kúrò nílùú bọ̀ a sì tún wò ó ń pé yẹ tán bá dẹ̀ gbé bò wá ẹni ká dìbò a máa dì í ibi tẹ̀dẹ̀ tí ń gba bóòtù ń tẹ́tí ń ṣe gbogbo ẹ̀ tú bẹ́ẹ̀ ṣe so kàn jọ nítorí Ọlọ́run a kàn ń fi ọlá inú kan àti àṣẹ Ọlọ́run mi. Precisely, I'm not really living at the waterlogged side, but I can tell from the experience when it's raining and when there's overflooded water, nobody can even cross to the other side of the street. It's very, very hectic. And from my own experience so far, people living here, it's very weird. If my father too has to be a landlord here, how do you intend us to have a tenant? How do you intend us to live or have a livelihood? We can't go out when it's waterloaded. When it's raining, we can't go out when the flood and coaches.
It's very, very ethic. And I can only plead with the government. It has not been like this before because I've been living here for couple of years now. It wasn't like this before. So what happened? It has never been like this before. I've been living here couple of years now. It's ever since this caution was made 5 years ago, the water locked has been really more ethic. Because I believe, to me, I'm a construction student, urban and regional planning student. So it's not well planned. If you look at the road from the entrance of the road to the bridge of the river, it's slope. It shouldn't be sloped. If it should be slopey, it should be the drainage should be slopey, not the road should be slopey. If it's slopey like that, when water is coming, it will lodge the roads. And this thing is really affecting people that are living here. I'm not living within the water, right? But I can experience when people living there, it's really ethic. It's fuckingly ethic. That's the only thing I can say for now. So, thank you so much. We really appreciate it. And two, I say that you're young, and we have young talents in this area, Makoko area of Lagos State. So how are the talents over here being projected to the world? I can only speak for myself, because there are various of talents around Nigeria. So I can only speak for myself. For myself, it's the economy in Nigeria is not really encouraging youth to do anything. So the economy is not really. You see people indulging into fraudulent attitude. You not ask them that why are they doing fraudulent attitude when they want to do a real labor work and it's not really helping. So if not helping, what do I want to do? I can't solicit for my other youths. I can only solicit for myself. So for people here, and I know there are many youths here that really are indulging in many different kind of works. You see them doing ushers, you see them doing waiters, you see them doing odd jobs, you see them doing borehole. They are really to survive, and they are not doing this thing within these premises. They are going outside. So for you to see youth that are going outside to labor and cater for themselves is not easy. So I can only speak for myself, as I said earlier. So for me, it has been ethic, very, very ethic. I don't really stay at home, but I'm lucky to be here, so I can be able to testify to what is going on around. Yes, sir. Bá ní àǹfààní àti bá ìjọba sọ̀rọ̀. Nǹkan tí mo rò pé mo kọ́ máa ṣe ni pé bí ìjọba àwọn youth wa wà tó kàwé dáadáa nínú tí wọn ò dẹ̀ ríṣẹ́ ṣe. Wọ́n kàn sùn oúnjẹ. Ìgbà míì kan lọ fọwọ́ fa block kan tó lọ sí ìjọba. Mo dẹ̀ fi kíní kan pọ́n wọn ní kan jalè. So wọ́n kọ́kọ́ bá wa ṣe ọ̀nà yìí tó bá ti true ẹlòmíì tí ò ti rí iṣẹ́ ìjọba ṣe. Ó lè máa ṣe àsun títí tó máa fi rí iṣẹ́ ṣe. Ó lè wá another business ẹgbẹ́ ilé kó máa ṣe kí ó rí pé ó máa rí iṣẹ́ ṣe. Bákan mọ̀ pé ọmọ tó ń jáde ní every year in Nigeria ó pọ̀ ju àwọn tó ń ṣe ṣe. But in bá bẹ̀ jọba èyí tí wọ́n sọ pé wọ́n máa lé wa dànù àbí wọn kan bẹ́ẹ̀. Àwọn ibi tí ò bá pọ̀ tó ń bá wa develop. Nǹkan tó lè wà nínú development àdúgbò òun ni títì. Tọ́mátì lè bá wa ṣe títì tó ti wà òkè. Oníṣọ́ọ̀bù á rí ọjà tà. Kò sí bọ́n ṣe lọ rajà ká tó rí ọ̀sẹ̀ wọn tó lọ́rọ̀ mí. Mọ́tò mi yóò jẹ́ kó rí nǹkan ṣe. Ẹ wo something like this shop. Ó lòdù ọjà síbẹ̀ ìgbà míì hardly ló máa rí 3,000. Àwọn tó yẹ kó wá ń sàlẹ̀, àwọn tó yẹ kó wá lókè. Wọ́n wá omi ti pẹ́ níwẹ̀ kò síbi tá fẹ́ gbà. Ìjọba kó gbà wá. Actually, ìyà ń jẹ wá náà, ìyà ń jẹ wá àwọn mosquito gbogbo ẹ̀ tẹ́ bá tọ́lẹ̀ gan ẹ máa rí gbogbo pọ́ọ̀ṣì lára wa tó wà ní ara wa. So mo dẹ̀ bẹ̀ government lórí títì wa yìí náà. Ẹ bá wo nsìn ẹ máa rí pé àwọn ọmọ sùn ẹ bá rí pé ìdíjà kan fẹ́ bọ́ta láti sùkúl tó máa wá ní sìn ìdí máa já sínú inú kòtò yẹn ọ̀ ní mọ̀ pé kòtò ti wà ní inú orí kọ́tà yẹn ìmí give up síbẹ̀ tó kó máa kú. Ìgbà míì wọ́n máa pé lórí ọ̀dọ́ ìyá máa sáré bọ́ta máa fẹ́ pè ká tó dé hospital láti give up. Mosquito, malaria, typhoid, because of these bad waters. So we are putting leg inside it, and you see how children, when they came back from school, is this water that passed through into the house. Many houses are collapsed. Even main shops are blocked because of nobody that came to buy market because of this water. This water has chased many people away from their house, parents' houses, even for shop. Some of them are blocked. Even local government chairman have even come and see this place and promise us that he come and do this place last regime. And nothing has done. So even these people that came to lock shop, they normally came to permit people. They normally came. Even last time they came, we told them they should look around here that we are not selling because of this water. Everywhere is blocking.
So these people, there's a this that we must come and pay permit. We also may say we are pleading the Lagos State government. They should come and help us because this place, nothing is happening. Everywhere, this water, they have damaged many things for this place. Then we are pleading to local government chairman to come and help us and do this one and put it in order so that this place will look like a Lagos, because this place is not looking like a Lagos. They are not counting this place as a Lagos state. As Lagos state. Alright, thank you for sticking around with us. Thanks for watching to this moment. At least you've heard the complaint of the citizens living in Makoko area, precisely Erejua Street in Makoko. They're complaining about the roads, the lights, the security, and I hope this thing gets to the government and do the needful, to cater for the well-being of these people living in this area, because they are also Nigerians and we are practicing democracy in Nigeria, government of the people, by the people, and for the people. So don't forget to subscribe to Odua TV, and don't forget to like, comment, share to your friends to see what they're going through here. I love and respect you. My name remains Oluwabukunmi Festus. Bye.